ẹni mọ́tò gbá mọ́tò náà wọn ò fi gbére ilé ìwòsàn tó tún dúpẹ́ fún pé ẹni oko bá pa lẹ́kún oko náà ni ó pa lẹ́rìn padà ló dífá fún wọ tó torí pé bóyá kan hùwà burúkú sí ọ tó di gbogbo ojúmọ́ rí tó heal tó jẹ́ kí ọkàn rẹ heal ṣóyà ẹni obìnrin pa lẹ́kún obìnrin náà ni ó pa lẹ́rìn padà ló dífá fún ọkùnrin tó sọ̀rọ̀ ẹ̀dà àpọ́n ọ̀sán gangan nítorí pé obìnrin kan ó jí òtí ẹ̀ ó sá lọ so ti yí ọba yìí nísìn tóbìnrin kò tiẹ̀ sí àti tọkùnrin àti tóbìnrin la lè sọ wípé kò dáa ìwọ tó bá mọ̀ pé ó ti mọ ọkùnrin ọ̀tọ̀ níwọ tó bá mọ obìnrin ọ̀tọ̀ níwọ ìwọ tó mọ̀ pé ó ti lọ́kọ rí ó ti kì í ṣe virgin tó yìí sì ṣe pé bóyá o ní divine instruction láti dúró tó láti celebrate tó wá múra tí gbogbo èèyàn ń wá tó wá mọ́ wọn lójú tákì ó kàn máa darúgbó ọ̀sán gangan ni the same thing náà ní fọkùnrin so orí ìwọ obìnrin tó bá ti mọ̀ wípé èèyàn kan ti wà burúkú sí ọ o ò ní ìdí láti máa ro ẹjọ́ so yà báyìí nísìn ẹjọ́ téèyàn kan ìwà burúkú téèyàn kan wù sí ọ kó wá múra kó mọ wá download ẹ̀ ètò máa ń fa repetition of misbehaviour táwọn ọkùnrin máa ń ṣe nìyẹn ètò máa ń fa repetition misbehaviour yẹn nìyẹn tókùnrin bá ti wà burúkú kan sí ọ o ò ní ìdí láti download wà burúkú yẹn fún ọkùnrin míì tó ṣẹ̀ṣẹ̀ bá pàdé because by so doing o ti jẹ́ kí ọkùnrin yẹn o ti fún un ní template bó náà ṣe hùwà sí ẹ nísìn òun fẹ́yàn kan ìmọ̀ gbowó lọ́wọ́ rẹ̀ yóò gbowó rẹ̀ yóò kówó rẹ̀ yóò jùwó rẹ̀ kó yóò tún náà yóò fi gígbá ọ lórí kó tó di pé Ọlọ́run á gbà ọ lọ́wọ́ rẹ̀ the fact pé n tó ń ṣe nìyẹn ìyẹn ò mí pé tó bá ti rẹ́yàn míì kó o download wà burúkú tẹ́ni àkọ́kọ́ wù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin mistake tẹ́ máa make nìyẹn tó o bá ti heal you have to go and get healed èyí tó ṣẹ̀ bá pàdé yìí òun ò ní gbowó lọ́wọ́ ẹ níbẹ̀ kò ní fún ẹ lówó kò ní support nǹkan kan tó ń ṣe tó bá complain á sọ fún ẹ pé ṣebí lágbájá ló dẹ̀ ń gbowó lọ́wọ́ ẹ mi ò dẹ̀ gbowó lọ́wọ́ ẹ ń sìn náà so ìwà tí ẹni burúkú tẹ́ni àkọ́kọ́ yẹn wù ń sìn eléyìí máa ṣe worse kò kàn ní gba ọ̀nà tá àkọ́kọ́ yẹn gbé gbà ni ìwọ ló fẹ́nu ara ẹ ló fi ṣùtì ara ẹ lẹ́sẹ̀ látàrí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ẹ̀ ń wá empathy ẹ̀ ń wá sympathy Ọlọ́run nìkan ní mọ́ empathize ń sympathize pẹ̀lú yàn ṣé abáyé ní ìsìn Jésù nìkan ní sympathizing Jesus ṣé abáyé ní ìsìn tí màá bá yàn kẹ́dùn ó máa ń bí yẹn lẹ́ran ara ò lè bọ́ kẹ́dùn even kó pàdé èèyàn tó fẹ́ ṣe dáadáa sí ẹ gan nítorí wípé o ti explain maltreatment tẹ́nìkan ṣe fún ẹ ìgbà tẹ́ni yẹn dẹ̀ ṣe maltreatment yẹn fún ẹ o kúkú fọlọ́pàá gbé so even tẹ́lẹ̀ bá fẹ́ ṣe dáadáa gan tí ò lọ́kàn burúkú a máa wò pé tẹ́lẹ̀ nìkan fi ṣàbúrú yẹn sí ẹ kò kúkú sí ní tó ṣe so gbogbo ohun tó yẹ kó ṣe kó náà dúró pé yes òun ṣe ìṣe tó yẹ kóun ṣe ni a máa rí rẹ̀ bí áńgẹ́lì àròpọ̀ òun ti overṣe òun ti ṣe above normal ni nítorí ẹ̀ máa ń fìyà jọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹ̀ kí n heal I understand the fact that women are emotional beings but you have to heal part of the processes téèyàn ń gbà heal ìgbà tá a ṣe Bible study a sọ̀rọ̀ nípa dealing with hurt when you are hurt how to deal with it allocate study Joseph you have to first forgive then you have to focus on the purpose of that pain focus on the reason tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn fi ṣẹlẹ̀ at times it might be for you to learn it might be for you to be able to know the next line of action it might be for your heart to be trained so that you grow. Many of us, even though we are little kids, God has given us training that is like the training of an adult. Ṣóyè wa bẹ́ẹ̀ yẹn tó o bá lè bí ẹni Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ. Bẹ́ẹ̀lì sọ pé Ọlọ́run ò ní dán wa wò kọjá àgbàgbọ́ wa because he knows you can bear it. That's why it allow it to happen. Ìwọ ló máa tún èrò ara ẹ èrò ọkàn ẹ pa. Mi ò wàásù o. Na you go tún èrò ọkàn ẹ pa in such that ẹni tí ò bá fẹ́ ẹ má wulẹ̀ fún ní sẹ́ẹ̀sì má fún ní premarital sex torí tó bá lọ ìwọ ló disappoint ara ẹ because after all kò rape ẹ tó bá dẹ̀ rí yàn tó fẹ́ fẹ́ kò ní ìdí long relationship ọdún 2 ọdún 4 àwọn míì ṣe courtship 15 years tó bá wọ́ọ̀kì mọ́ ìwọ ló máa dùn wà wá pàdé èèyàn míì wá tún wá download gbogbo wà burúkú tẹ́ni ìwú wá download ẹ̀fẹ́ nìyẹn ó ti shoot ara ẹ lẹ́sẹ̀ ó ti kó bára ẹ
even if this person is a very good person tí ò ní hùwà burúkú sí ẹ tí ò ní ní ẹ lára gan since tó ti sọ maltreatment tẹ́nìkan ṣe fún ẹ fún yẹn in fact tó nǹkan bá fẹ́ ṣe ẹ gan kò ní rò lẹ́ẹ̀mejì a ò pé lágbájá kúkú ṣe báyìí kò dẹ̀ torí ẹ̀ tí lágbájá òun mọ́lé in tó máa ń fa repetition nìyẹn táwọn obìnrin mi àfi máa sọ pé yan lágbájá ṣe báyìí tàmọ̀dó ṣe báyìí nǹkan kan náà gbogbo wọn kò ń ṣe nǹkan kan náà o there are good men you see when you are with the right person you will know that nothing is wrong with you ìgbà tó bá wà pẹ̀lú èèyàn gidi alálùbáríkà ìgbà yẹn ló mọ̀ pé absolutely you don't have any problem it's just like tó bá wà níwájú mirror tó ti break tí mirror yẹn ti sán tó ti fọ́ tó ti là wàá rí i pé tó bá dúró síwájú mirror yẹn ó máa gé ó lè gé ẹ̀gbẹ́ ẹ kó gé orí ẹ ó lè sorí ẹ rùgùdù ó lè sọrùn ẹ kó dàbí because the mirror has broken so the image tí mirror máa fún ẹ level tí mirror yẹn ti bàjẹ́ dé òun ló máa gbé image ẹ jáde fún ẹ at the level tó fi wà spoilt but when you are with the correct mirror tó fọ́ tó là tó jẹ́ normal mirror it will bring out your real reflection so when you are with the wrong person you will think something is wrong with you just like bí wàá ṣe fi òpó orí ẹ là wàá fi òpó orí ẹ tóbi when you are in front of a broken mirror. So for you not to continue to have a persistence of issues, you have to do what? You have to get ill. You have to get ill. You have to go through healing processes. Ẹ̀rí ẹlòmíì gan báyìí tó bá bá lálùbáríkà èèyàn pàdé, ó sì máa ní phobia. Phobia àkọ́kọ́ yẹn sì máa wà lára ẹ̀. Fine, it's good to learn, but nígbà míì kì í ṣe learning process lẹ́lòmíì go through. Ẹ jẹ́ stand the device mi. Kì í ṣe learning process. Irú èèyàn tó bá dẹ̀ ti wà hurt bẹ́ẹ̀ yẹn irú èèyàn yẹn ó ṣòro bá ṣe ìwọ tó ṣẹ̀ṣẹ̀ wá dé gan sínú life irú ẹni yẹn wàá rí i pé aggression ló wọ́n máa transfer aggression sí ẹni tó bá jọkùnrin náà ni he will transfer aggression of the previous relationship tó níyẹn ló máa transfer ìgbà wo ló fẹ́ ṣe yẹn dà you have to get healed. And part of the healing processes is for you to focus on the purpose, the reason why it fi ṣẹlẹ̀ sí ẹ. By so doing, you'll be able to free your heart. Oh, you become bitter. A lot of people, they became bitter person, all because of the treatment they saw or the treatment they went through from their previous relationship. It will affect your future relationship. No matter what, you have to get healed. Not because of that person, but because of you. So that ní fi aggression burúkú yẹn kò fi damage the new relationship, especially àwọn single mother náà sábà máa ń ṣe bẹ́ẹ̀. Torí pé bàbá ọmọ wọn ìwà burúkú sí bàbá ọmọ wọn ti wù sí wọn. Náà máa torí ẹ̀ máa wù sí new person yìí. Ẹni yìí àwárí wọ́n rí somebody who is already damaged. Wọ́n rí damaged human being. So wọ́n ní lè act in the fullness of their potential. You understand? The only thing tó ṣe tó mọ̀ wípé ó lòdì sí fi Ọlọ́run ó lòdì sófin Ọlọ́run nìkan lèèyàn máa ń ṣe correction lé lórí. But in a situation whereby nothing is wrong with you, the other person will just complain unnecessary things. Bí kò ṣe nǹkan rẹ̀ kan kó wọ́nà bí ó ṣe bọ́ fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ bí kò ra nǹkan tó jó lówó ńlá nǹkan gidi kí ní èrè lélẹ́yìí kó fẹnu yẹ̀gẹ̀rẹ̀. It's not that something is wrong with the item you bought. It's not that something is wrong with you. Only nǹkan ṣe because only character and personality disorder. Eventually, bóyá wá sí lọ́dọ̀ ẹ̀ mọ́, you will not allow his own damaged life yẹn to affect you. You have to get ill. Tó bá get ill, alálùbáríkà tó bá ọ pàdé Ọlọ́run má jẹ́ kó fi damage heart yẹn kó fi bá yé ọ̀tẹ̀ nìyẹn náà jẹ́. Tóun bá dẹ̀ ti rí wípé this is a very hurt person, this is somebody who is hurt, who has been deeply hurt, kò ní fẹ́ kó wá fi hurt ọkàn kó fi bá yé òun jẹ́. A rọra wá kẹ́lẹ́kẹ́lẹ́ bí ó ṣe lọ tó bá wá dé ẹ̀wà ní nǹkan kan náà gbégbé wọn àwọn ọkùnrin séèmù ọkùnrin èsì séèmù obìnrin náà èsì ṣe séèmù yàtọ̀ fún àwọn ìwà kan tí máa ń common sí gbogbo ọkùnrin. When it comes to character disorder, kì í ṣe gbogbo obìnrin lónìí, kì í ṣe gbogbo ọkùnrin lónìí. There are people who have good hearts, whereby by the time you are hurt, you have to get healed. Tó o bá get healed, kó o learn lesson yẹn, there's no how you move forward. And part of the reason, part of the signs that you are healed is that stop talking about the hurts. Tẹ́nìkan fún ẹ. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mọ́ mì níkùn ni, kì í ṣe pé bóyá anything that is futuristic tó o ṣe pẹ̀lú ẹni yẹn tó wà futuristic, probably you have a child for him or you have something that it can happen in the future nìkan ló máa sọ.
bẹ̀tẹ̀ ó gbá ẹ lérí, ó fi gbá ẹ lórí, ogun ẹ̀lẹ́, ó jíwó rẹ kó, ó nà lórí kìíní, ó gbá ọ létí, ó vandalize ṣọ́ọ̀bù ẹ, ó já ṣọ́ọ̀bù ẹ, ó kó gbogbo ẹrù ẹ, ó mọ̀ mú gbó mọ̀ mu sìgá. Ó ò ní ìdí gbogbo yẹn. Ọjọ́ tẹ́lẹ̀ bá ṣẹ̀ á sọ fún ẹ pé ṣe bí lágbájá ló mu gbó tó mu sìgá. Ṣé bóun ò dẹ̀ mu? Ìyẹn ló máa fi ṣe template. A máa rí rẹ̀ ń rí pé òun ti overṣe tó yẹ kó ń ṣe. Please, you don't have to rojọ́. Obìnrin empathy lẹ́yìn máa ń wá. Bẹ̀rẹ̀ iṣẹ́ tí ọ̀rọ̀ yẹn máa ṣe nínú ọpọlọ ọkùnrin kì í ṣe iṣẹ́ tẹ̀yìn fíù pé ọ̀rọ̀ yẹn ó ṣe lọ́pọlọ ẹ̀ ní ó ṣe. Àwọn information kan wà tó need that is unnecessary. Sincerely, there are some information you give that is unnecessary. Extra information, it is not useful. You either give well because you are looking for empathy. At the end of the day, it becomes a problem because it's that same template that this person will use against you. Bẹ́ẹ̀ náà ló ṣe rí pẹ̀lú ọkùnrin. Àwọn ọkùnrin tí ẹ sábà rojọ́, obìnrin ní sábà máa ń rojọ́. So that is it. Get healed first and become a normal person, because tó bá jẹ́ kí hurt èèyàn kan, irọ́ téèyàn kan pa fún ẹ, ìjákulẹ̀ téèyàn kan fún ẹ, pain téèyàn kan fún ẹ, tó bá jẹ́ kó determine the way you relate with other people, wàá rí wípé rere tí Ọlọ́run ń ṣètò fún ẹ, o lè lọ rèé pàdánù rẹ̀. And stop rojọ́, ẹ yé rojọ́ kiri. Lágbájá ṣe báyìí fún mi, tàmọ̀dó ṣe báyìí fún mi, làkàṣì. Ìwọ rò pé bóyá nígbà tó bá rojọ́ yẹn lẹ́ni yóò fi ní ṣe bẹ́ẹ̀, tó nǹkan ò bá fẹ́ ṣe, ẹjọ́ yẹn gan ló máa kọ̀ láti hùwà burúkú, láti ṣìwà hù. Yes, anilágbájá tó kú ṣe tó worst ó kú torí ẹ̀ tì mọ́lé. Ó ṣe ó lọ scot free náà ni. Ẹ má máa damage ọkàn àwọn èèyàn nínú ìrìn àjò tẹ́ bá ń bá wọn rìn. Let them act the way God has sent them to you. Jẹ́ kí wọ́n wu ìwà wọn naturally bọ́n ṣe ní lọ́wọ́ yẹn. Jẹ́ kí wọ́n wùwà ọwọ́ wọn yẹn. You don't have to download the character. N tó ń fi ìyàjọ̀ pọ̀lọpọ̀ obìnrin nìyẹn. Yín tí A sọ fún ẹ wàá sọ fún B. Nígbà bí bá tún lọ, tó bá tún rí C, wàá tún download ẹ̀ fún C. Rírẹ́rẹ́rẹ́, wàá tún download ẹ̀ fún D. Wàá feel pé a rí ẹ ní rí somebody that has survived a whole lot of things. No. Even as a Christian, you have to get healed. Tó bá get healed, if you are hurt, you are not the right person for anybody. Because somebody who is hurt can transfer aggression and damage every good thing. Tell me, gbébọ̀ wá fẹ́. You don't have to be like that. Work on yourself first. You have to go through healing. You have to be healed. Tó bá get healed, you have a problem. Even táwọn tó fẹ́ ṣoríire gan, tó bá ń sọ̀rọ̀ wọn fún ẹ, tó ìwọ ló máa discourage wọn. Pé mọ́mọ́ lọ fẹ́ lágbájá, mọ́mọ́ lọ fẹ́ tàmọ̀dó, bí wọ́n mọ̀ ṣe fẹ́ ní inú, báyìí ló mọ̀ ṣe fún ọ. Because of your own hurt, you transfer it to, you think everybody must experience what you experience. There are people that are happy people, honestly. So in order to protect yourself from being hurt, stop talking about your past hurt. Get healed first. Tó bá get healed, ìwọ gan lè nǹkan ṣe ló máa damage another person who is not damaged. So you have to do that and be able to put yourself together. Landless home and property fún gbogbo àwọn olóríire tá fẹ́ ra lẹ̀. Wọ́n nílẹ̀ ní Òmù Ẹ̀pẹ́, wọ́n ní Òró Ìràgùṣì, London Road ní Ìbàdàn, wọ́n ní Morayo Estate náà fún gbogbo àwọn olóríire tá fẹ́ ra ilẹ̀, wọ́n ní Àjà Lagos too. Ẹ jẹ́ ká pè Landless home and property adẹ̀lé díẹ̀ mú wọn lórí WhatsApp. Nọ́mbà wọn ló ti wà lórí screen yẹn. Ìbẹ́ẹ̀ ni kò sí extra charges kankan nínú ilẹ̀ tá bá rà lọ́dọ̀ Landless home and property. There is no extra charges. Owó corner piece, owó gbogbo ẹ̀ náà ti calculate pọ̀. Then land allocation, immediately tá bá ra lẹ̀ náà máa allocate ilẹ̀ wa fún wa. Àwọn míì wà tẹ́ pa máa ra lẹ̀ lọ́dọ̀ wọn tó ṣe pé oṣù 3 oṣù 4 wọn tí allocate ilẹ̀. Ìyẹn ò sí lọ́dọ̀ Landless home and property. The moment you pay, they allocate your land for you. Ẹ lè lọ rèé wo site yẹn gan kó tó di pé ẹ sanwó. It all depends on your intention. Tẹ́ bá dẹ̀ fẹ́ sanwó kẹ́ tó lọ, tẹ́ bá fẹ́ ni, once you pay, they give you your land, they give you your documents, your everything. Wọ́n máa fún yín, kò dẹ̀ sí ìbẹ̀rù kankan, ìfọ̀kànbalẹ̀ ní ilẹ̀ tá bá rà lọ́wọ́ Landless home and property. Ilẹ̀ tó fọkànbalẹ̀ ni. Ẹ kẹ́ ẹ mọ̀ pé mi èhèrà tí ọba lọ́mọ nínú, gbogbo ìpolówó ọjà tí ọba ti jọ́ tẹ̀ntíìkì, èmi ń ṣe. Ẹ já kàn sí Landless home and property. Nọ́mbà wọn ló ti wà lórí screen yẹn fún gbogbo àwọn olóríire tá fẹ́ ra ilẹ̀. Náà àwọn Ẹ̀pẹ́, Àjà, oríṣiríṣi places l'Ékòó àti ní Ìbàdàn. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ kí a kàn sí Landless home and property. Ìwọ tó bá mọ̀ wípé o ní hurt, o wà hurt,
go to God first. O need relationship at that time o need oko, o need obo. What you need is healing. Get healed first. And ẹlòmíì máa elongate healing processes ẹ̀ n tó ló ṣẹlẹ̀ sí ẹ̀yẹn kéré compare to n tó ṣẹlẹ̀ sáwọn míì náà rìn àjò ayé wọn dẹ̀ torí ẹ̀ wà hurt wọn torí ẹ̀ hurt yẹn wọ́n make sure pé àwọn ti get rid there because if you did not heal you can't move on. That is another problem. Èèyàn tó hurt ẹ ti bá tiẹ̀ lọ ó dẹ̀ lè jẹ́ pé carelessness ẹ ló fà yìí dé orojọ́ fún tọ̀hún dé orojọ́ fún ẹlòmíì àtúnrojọ́ orórò àrò ti family ẹ̀ o ti gbéra ẹ̀ lé ẹni òun lọ́wọ́ ọjọ́ tó bá máa já ikulẹ̀ báyìí ó ti rí pẹ́yìn ẹ̀ fẹ́. Stop rojọ́, stop being hurt, stop talking about your hurt. Yes, so yóò ní láti download tẹ́nìkan ṣe fún ọfẹ́ lómi. It's just like ẹjẹ́ àzúmù pé mí rẹ́ǹtì ní ọ́ nísìnyí ọwá rẹ́ǹtì ilé láńlọ́ọ̀dù bẹ̀ wá wùwà burúkú bóyá ò tiẹ̀ rówó rẹ̀ lò tán gan tó fi kúrò ọwá ṣẹ̀ṣẹ̀ rí lé mi. You don't need to go and download what this first landlord did to this new one because o mọ ọwọ́ tẹ́lẹ̀ náà ó yọ o mọ wà tẹ́lẹ̀ náà ó wù tí ó yà tó sọ pé abálájọ tó fi kókó ní first apartment yẹ ìwọ ló dẹ̀ mọ̀ pé ẹni tí bí òun ló ṣe ọ̀ kì í ṣe wọ́n ló ṣe but as a result of ẹjọ́ tó ti rò ṣe rí ọ̀pọ̀lọpọ̀ yín máa ń fi ìpẹ́ fẹ́ black paint èèyàn kan ni pé let me black paint this person kan lè mọ̀ pángẹ́lì ni mí nípa pé mo survive pẹ̀lú rẹ̀. That is not how life works o. Life does not work that way. Èèyàn kì í rojọ́ lágbájá sẹ́mi tàmọ̀dó sẹ́mi lákàtí especially when you are no more with that person. Talk good of him, talk good of her. If not tó bá tọ́ọ̀kì aburú ìmọ̀ ń dàbí wípé bóyá ìyẹn ni the right channel ni but that's not the right channel o. I'm telling you if you don't want to talk about the person keep quiet but if you must open your mouth and talk good part of him. Kádàrá ni ò kàn jẹ́ kẹ́ ẹ end up together ṣùgbọ́n pé kí wá sọ pé lágbájá jangi mọ́ olórí tàmọ̀dó ṣe gbàsàwò ẹlòmíì adarúgbó síbẹ̀ ni because pé kò tí wà healed. Some people 20-25 year old ó sì ń bẹ lọ́kàn wọn ẹ̀ṣẹ̀ tẹ́nìkan ti ṣẹ̀ wọ́n látọdún 1912 látọdún 1913 wọ́n sì ń gbé sẹ́mi fi rí àti sáwọn tán wà innocent ara ẹ ló ń ṣe honestly because the person who hurt you has already moved on with his own life. So it is well with us. Ọjọ́ tá a bá máa ṣe live stream máa create awareness ẹ ṣé gan.